A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti padà sí orílẹ̀-èdè ní àná ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn ìrìn àjò rẹ̀ lọ sí orílẹ̀-èdè London láti orílẹ̀-èdè Faransé fún àbẹ̀wò ọlọ́jọ́ díẹ̀. Bí a kò bá gbàgbé wípé ààrẹ parí ìrìn àjò rẹ̀ lọ sí ìpínlẹ̀ Paris, orílẹ̀-èdè Faransé ní ọjọ́ Ẹtì tí ó kọjá, níbi tí ó ti bá wọn kópa nínú ìgbìmọ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè lágbàáyé tí ààrẹ orílẹ̀-èdè Faransé Emmanuel Macron ṣe olùgbàlejò rẹ̀. Tinubu ni a gbọ́ wípé ó lo àǹfààní yìí láti ṣe ìgbélárugẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ àná Muhammadu Buhari sọ wípé ṣíṣe adarí orílẹ̀-èdè bíi Nàìjíríà jẹ́ ọ̀kan nínú ìṣòro tí ó le jù láyé. Nínú ọ̀rọ̀ ìkíni fún ọdún iléyá sí àwọn mùsùlùmí tí agbẹnusọ rẹ̀ Malam Garba Shehu tẹ̀ jáde ni ó ti kí àwọn mùsùlùmí kú ọdún. Bákan náà ni ó kí àwọn tí ó wà ní ilẹ̀ mímọ́ Hajj Mabruru. Ó ní wọ́n á padà dé láyọ̀ àti àlàáfíà. Buhari nínú ọ̀rọ̀ rẹ̀ rọ ọmọ Nàìjíríà láti ṣe àtìlẹ́yìn fún ìjọba ààrẹ Bọ́lá Tinubu kí ó lè ṣe àṣeyọrí. Ó tẹ̀síwájú wípé ipò adarí jẹ́ èyí tí ó le gidi tí ó nílò ìfarajìn àti àtìlẹ́yìn tó lọ́rìn láti ọ̀dọ̀ ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Báńkì Àgbáyé ti sọ wípé àyọkúrò ìrànwọ́ orí epo lè mú kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí iye wọn lé ní mílíọ̀nù 7 7.1 million di akúṣẹ̀ àyàfi bí wọ́n bá pèsè ohun amáyédẹrùn fún àwọn aláìní àti aláìlágbára. Pẹ̀lú òfin mílíọ̀nù 10 àfiránṣẹ́ owó, Báńkì Àgbáyé ní ṣíṣe èyí kò tún irun kankan lára ìṣẹ́ tí ó ń bá ọ̀pọ̀lọpọ̀ fínra. Nínú àtẹ̀jáde ìmúdójúìwọ̀n update tí wọ́n gbé jáde lánàá ni wọ́n ti ṣàfihàn wípé àwọn ìdílé tó kù díẹ̀ káàtó fún ni wọ́n tún pàdánù owó tí iye rẹ̀ lé ní Náírà 5,700 naira lóṣù. Wọ́n ní èròǹgbà ti ṣe ìpèsè Náírà amáyédẹrùn yóò mójútó mílíọ̀nù kan lé ní 1.7 million people nínú mílíọ̀nù 7 lé ní 7.1 million. Wọ́n ní ìpèsè owó yìí gbọ́dọ̀ dé ọ̀pọ̀lọpọ̀ ìdílé kí àdínkù tó lè bá ìṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń kojú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada ni a gbọ́ wípé ó kọ̀ láti gba 100 ẹran àgbò tí onínú dídùn ọlọ́rẹ kan fi ta á lọ́rẹ ní ìpínlẹ̀ náà. Ìròyìn tí a gbọ́ ni wípé wọ́n fi ẹran àgbò náà ta á lọ́rẹ lánàá síwájú ọdún iléyá ṣùgbọ́n ó kọ̀ láti gbà á. Wọ́n ní ìtanilọ́rẹ náà bí gómìnà nínú nítorí pé ó ti ṣe ìkìlọ̀ síwájú wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ fún òun ní irúfẹ́ ẹ̀bùn bẹ́ẹ̀. Onínúure kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mohammed Kabir sọ wípé òun wà pẹ̀lú gómìnà nígbà tí wọ́n kó ẹranko náà wá tí ó sì ní kí wọ́n dá a padà fún ẹni tí ó fi ránṣẹ́. Kabir tí inú rẹ̀ dùn sí irúfẹ́ ìhùwàsí bẹ́ẹ̀ sọ wípé ó ya òun lẹ́nu ìdí tí àwọn onínúure yóò ṣe máa gbé ẹ̀bùn fún àwọn olówó nígbà tí ọ̀pọ̀lọpọ̀ akúṣẹ̀ wà lágbègbè wọn. Gómìnà Rada wá fi àǹfààní yìí pé àwọn olówó láwùjọ láti fi àǹfààní ọdún iléyá ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lánàá ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àtẹnumọ́ èròǹgbà rẹ̀ láti ṣe àtúnṣe sí ìṣúná owó àti ọrọ̀ ajé tí ó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Ó fi dá ará ìlú lójú wípé ọ̀nà àbáyọ ti wà lọ́nà. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìjọba ń ṣiṣẹ́ tọ̀sán-tòru láti lè mú ìrọ̀rùn bá ìṣòro tó ń kojú ọmọ orílẹ̀-èdè látàrí àyọkúrò ẹ̀kúnwó epo àti pàṣípààrọ̀ owó náírà sí dọ́là. Ààrẹ ní ìṣòro wọ̀nyí kò kọjá àtúnṣe. Ó wá gba ará ìlú ní ìyànjú
láti fi ìgbàgbọ́ wọn sójú iṣẹ́. Nínú ọ̀rọ̀ ìkíni àkọ́kọ́ rẹ̀ fún ọdún Eid-el-Kabir ni ààrẹ ti ṣe àtẹnumọ́ wípé láti ọjọ́ ìyànsípò ni òun ti gùn lé ṣíṣe àtúnṣe orílẹ̀-èdè. Ààrẹ àná nígbà tí ó ń ṣe ìrántí ọdún 8 ìṣèjọba rẹ̀ ni ó sọ wípé àti darí orílẹ̀-èdè jẹ́ ìṣòro tí ó le jù. Ó wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè láti ṣe àtìlẹ́yìn fún Tinubu kí ó lè mú èròǹgbà rẹ̀ ṣẹ. Bákan náà ni ààrẹ ilé-ìgbìmọ̀, Sínátọ̀ Godswill Akpabio, agbẹnusọ fún ilé-ìgbìmọ̀ Tajudeen Abbas àti àjọ Kìrìsìtẹ́nì CAN, gbogbo wọn ni wọ́n fi ìkíni ọ̀tọ̀ọ̀tọ̀ ránṣẹ́ tí wọ́n sì gba ọmọ Nàìjíríà ní ìyànjú láti gba àlàáfíà àti ìṣọ̀kan láàyè fún àṣeyọrí ilẹ̀ wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ó lé ní mílíọ̀nù 2 àwọn èrò Hajj tí wọ́n gun òkè Àràfá ní àná ọjọ́ Ìṣẹ́gun. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí irúfẹ́ èrò báyìí yóò gun òkè Àràfá lẹ́yìn àjàkálẹ̀ àrùn COVID-19. Bí oòrùn ṣe ń mú ni àwọn aláràfá pàgọ́ sí ilẹ̀ Mínà ṣe àdúrà Fajr kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ka ẹsẹ̀ Kùránì tí wọ́n sì ń rìn lọ sí Àràfá níbi Ànábì Muhammad ti ṣe ìwàásù ìkẹyìn ní ẹgbẹ̀jì ọdún sẹ́yìn. Èyí jẹ́ ìpele tí ó ga jù nínú ìrìn-àjò Hajj. Ó jẹ́ ọ̀kan nínú òpó ẹ̀sìn Islam àti ìrìn-àjò ẹ̀ẹ̀kan lọ́dún fún ẹni tí ó bá ní owó tí ẹ̀mí rẹ̀ sì gbé e. Ọjọ́ 9 Dhul-Hijjah jẹ́ ọjọ́ Àràfá tí í ṣe ọjọ́ pàtàkì nínú ìrìn-àjò Hajj. Arìnrìn-àjò Hajj tí ó bá pàdánù ọjọ́ yìí ti pàdánù Hajj. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Awakọ̀ èrò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bọ́lájí Sunday ni ó ti wà ní ilé ìwòsàn. Ohun tí a gbọ́ ni wípé òṣìṣẹ́ ológun méjì tí ẹnikẹ́ni kò tíì mọ orúkọ wọn ni yóò yìnbọn fún un látàrí wípé ó wa ọkọ̀ rẹ̀ gúnlẹ̀ sí iwájú iléeṣẹ́ Oriental Transport tí ó wà ní agbègbè Magboro, ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé, ìpínlẹ̀ Ògùn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Sunday kúrò ní ilé rẹ̀ láti lọ pàdé ẹnìkan tí ó fẹ́ ṣe àfihàn rẹ̀ fún oníbàárà. Nígbà tí ó dé iwájú iléeṣẹ́ ọ̀hún, ó wa ọkọ̀ rẹ̀ kalẹ̀ láti fi ẹsẹ̀ rìn lọ bá onítọ̀hún nígbà tí olórí àwọn ológun náà dá a dúró láti béèrè ìdí tí ó fi wa ọkọ̀ kalẹ̀. Níbi ìgbìyànjú àti ṣàlàyé ara rẹ̀ ni àwọn ológun ti gba kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ tí wọ́n sì pàṣẹ kí ó jókòó sínú gọ́tà. Nígbà tí wọ́n rí i wípé kò tètè dá wọn lóhùn, àròyé ló ń ṣe, wọ́n yìnbọn sí táyà ọkọ̀ rẹ̀ méjì. Níbi tí ó ti ń gbìyànjú àti sá lọ ni a gbọ́ wípé ọ̀kan nínú àwọn ológun náà yìnbọn fún Sunday láti ẹ̀yìn kí ó tó ṣubú sínú gọ́tà. Níbi tí ó ti ń pè fún ìrànlọ́wọ́ ni awakọ̀ kan tí ó ń bọ̀ láti ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ti rí i tí ó sì gbé e lọ sí ilé ìwòsàn. Nígbà tí ó ń fèsì, agbẹnusọ ọlọ́pàá fún ìpínlẹ̀ Ògùn, Ọmọlọ́lá Odùtọ́lá, fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní àwọn tí ń ṣe akitiyan láti ṣe àwárí àwọn òṣìṣẹ́ ológun ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.